pàṣà o. Òlàjú ń bá àṣà wọn jàkadì lọ́wọ́. Ìjà yẹn wá pọ̀jù, ó pọ̀jù, ó pọ̀jù. Òlàjú fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o. Ẹ làwọ̀ o. Ara mẹ́rìírí mo rórí ológo látẹ̀wò. Ayédáyé ọ̀làjú ohun gbogbo ń dojú rú. Àjẹgbẹ́ ká tún máa kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa rí mi wò àti láti máa gbọ́ mi ketekete lórí ẹ̀rọ dàásímì létí kò lẹ́yìn tàbí lórí ẹ̀rọ tẹlifíṣàn yín tàbí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yín. Orúkọ mi ò yí padà o, èmi náà ń Délé Akínyàndé Adébísí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Bọ̀dá Délé. Ẹ káàbọ̀ sórí àkàṣe ètò tá a pè ní Òlàjú àtàṣà. Òlàjú àtàṣà lórí ètò yìí la ti máa ń sọ nípa àwọn ewu, àwọn àbùjẹ́ǹjẹ́kù àti àwọn àkóbá tí ọ̀làjú tí ó ń bá èdè Yorùbá àti àṣà Yorùbá ní àpapọ̀. Ní abala yìí ni a ti máa ń sọ̀rọ̀ nípa àwọn àṣìpa òwe, àwọn àṣìsọ ọ̀rọ̀ Yorùbá tí ò rí bẹ́ẹ̀ tó yẹ pé àwọn èèyàn wa ń sọ tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Kí la fẹ́ ṣàgbéyẹ̀wò lénìí? Ẹ̀jẹ̀ àgbékanyẹ̀wò ń bẹ lénìí. N ta fẹ́ sọ lénìí ni pé wọ́n ní ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́, ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́. Ṣé wọ́n gbà á? Wọ́n ṣì wọ́n gbà rárá. Bẹ́ẹ̀ ni, torí pé kí ni wọ́n ní ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́. Kí là ń pè ní ebi? Àìróúnjẹjẹ. Ẹni ebi ń pa wọ́n ní ò gbọ́ wàásù. Ebi ń pààyàn, ẹni ebi ń pa ò gbọ́ wàásù. Wọ́n wá ní ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́. Ebi ẹni pé kèé ṣèèyàn. Ebi ò ní ara tí yóò fi gun orí àjà lọ. Kí náà ń pè ní ẹ̀kẹ́? Ní tí wọ́n ń pè ní ẹ̀kẹ́ ni pé àwọn igi tán fi ró ilé, àwọn igi tán fi ró ilé, tán fi ró òrùlé, ó ní Yorùbá ń pè ní ẹ̀kẹ́. Wọ́n ní ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́, wọ́n ti ṣì í. Kí gan náà bá mọ̀ sọ náà? Nítorí ẹ̀kọ́ mọ̀ sọ ní tààrà ni pé ebi ò pàgbà fọwọ́ mú ẹ̀kẹ́. Ebi tí ebi bá pa àgbàlagbà, dípò tó fi jẹ́ pé wọ́n jẹ́ kí àwọn ọmọ kéékèèké máa rí àwọn, wọn ní fẹ́ kí kó hàn sáwọn ọmọ kéékèèké, wọ́n wà fọwọ́ mú ẹ̀kẹ́, wọ́n wà rọ̀ mọ́ ẹ̀kẹ́ pé ó mọ̀ ṣe o. Ní tó yẹ ká mọ̀ sọ ni pé ebi ò pàgbà fọwọ́ mú ẹ̀kẹ́, dípò ká sọ pé ebi ò gàjà fọwọ́ mẹ́kẹ́. Àṣìṣọ ọ̀rọ̀ ni ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́. Ìgbà wọn ní Yorùbá máa ń lorú náà máa ń parú òwe báyìí. Ìgbà tí ebi bá pààyàn, ìgbà tí ebi bá ń pààyàn, bóyá kò sí nǹkan téèyàn ó jẹ tàbí kó jẹ́ pé bóyá pé àsìkò ọ̀dà tó bá di pé ebi ti pa èèyàn kan, wọ́n ní ebi ní ẹni tí ikùn rẹ̀ fálábà ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́ ni ebi ò ní pa wá. Ìgbà tí Yorùbá máa ń sọ̀rọ̀ tó máa ń pa òwe ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́ òun nù. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú, àtijọ́ fa ìkújẹ́gbẹ̀rẹ̀ ni. Délé Akínyàndé Adébísí lórúkọ mi. Èmi lọmọ olùkọ́ tó máa rókè mogún ọmọ arọ́bà fìyàn barí ọlá ara àdé àná. Títí ìgbà míì tá máa pàdé tẹ́lẹ̀ tayọ̀ ńkọ́. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú, èdè Yorùbá ò ní kú. Ẹ já mọ́ ká àwọn wa ní àṣà àfiṣe ilẹ̀ Yorùbá kó lè bá a dùn, kó sì lè bá a mọ́ tẹ̀síwájú sí i. Títí ìgbà míì tá pàdé tẹ́lẹ̀ tayọ̀ ńkọ́. Ẹ ṣeun gbáà. Ẹ kú dédé àsìkò yìí láti gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ òun. Ìgbìyànjú ló ń bá yín sọ̀rọ̀, aláṣẹ àtolùdarí iléeṣẹ́ K-Street Designer. Ìkànnì gbádùn ẹ̀yìn ẹ̀tàn láti ẹnu Bọ̀dá Délé. Ẹ láìkí ẹ fọ́lọ̀ ẹ̀ Facebook, Instagram, káàkiri gbogbo ẹ̀rọ ayélujára, ẹ máa gbọ́.